wọ́n lọ gbé ìyá Mohbad wọ́n brainwash ẹ̀ wọ́n bà bàbá jẹ́ fún wọ́n lọ gbé lọ sí Lẹ́kì níbi tí ọkọ rẹ̀ ní kó dúró sí. Ọlọ́run ní jẹ́ kí ìyà àti òṣì àti ìṣẹ́ kó tàn ẹ́ tó máa fi tàn ẹ́ lọ sí oko ìparun. Ọkọ etí ikú yẹn ó kúrò ní ojú ibi tó wà ó torí àtẹnu tí ó jẹ ó gbàbẹ̀ lọ ó ní ọmọ tẹ́ ẹ ti ní ágúmẹ́ǹtì lé lórí pé ìwọ kọ́ ló ní ọmọ tí wọ́n ní èyí kọ́ lẹ́ní tí wọ́n fún rẹ̀ dẹ́mọ̀ ọmọ tí wọ́n jẹ́ kó fọwọ́ kàn fún 41 days torí pé wọ́n ní promise wọ́n ní ẹ̀jẹ̀ wọ́n ní ọ̀rọ̀ olé tí wọ́n ń ṣe fún ọmọ fún 41 days tó bá jẹ́ 2 days ni tó bá jẹ́ 30 days ni màá níwà 41 days definitely àwọn ọ̀rọ̀ òdílé kan wà tí wọ́n ń ṣe fún àwọn ọmọ wọn ló fi pé 41 days why tó jẹ́ pé after 41 days náà tó jẹ́ kí ìyá Mohbad fọwọ́ kọ ọmọ ẹ mọ̀ pé ọ̀rọ̀ òdílé wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe àìgbọràn kò la etí inú bẹ̀ yẹn ó wá gbabẹ̀ lọ nítorí tí wọ́n jẹ wọ́n wá brainwash ẹ̀ tí aṣọ ṣókì báyìí tó dàbí Kampala ti dúbẹ̀ tó ṣókì fún ẹ̀jẹ̀ ṣé Naira Marley ló wá pamọ́lé tán ni kó máa pariwo náírà wọ́n dẹ̀ wá manipulate ìyá wọ́n gbé lọ ẹ wá wo tó ṣẹlẹ̀ lẹ́nìí àwọn oníwà padà fi ń gbájọ́ gíráfì wọ́n wá fi ń ṣe pàṣán wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nà ìyàwó ọmọ tí ò fẹ́ ọ látilẹ̀ àwọn ọ̀rọ̀ kò gbákùngbé tó ti ń sọ sí ẹ wọ́n ló tún wá gbé lọ sí grade 8 ó tún wá ń tún ọ̀rọ̀ yẹn sọ sí. A máa play fídíò Kẹ̀rímọ́ ẹ̀yin ará mi nínú Olúwa ẹ bá ń dọ̀pù táàpù ẹ máa táàpù tí n bá ti ń play fídíò ẹ ní sóòfù ọmọ ẹ jẹ́ ń play fídíò yìí ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí Kẹ̀rímọ́ sọ ẹ jẹ́ ká sáré analyse níwọ̀nba ká tó wá kò sí níta fẹ́ ṣe ká wá bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ ọjọ́ yẹn mo kàn analyse ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni bó ṣe ṣe so fún wọn tó o bá ti wò lọ́tún wò mi sí ní mo ti parí iṣẹ́ mi lórí analysis ikú tó pa Mohbad nínú ilé pé ikú tó pa nínú ilé n tó kù báyìí ni ọlọ́pàá ni kò ṣiṣẹ́ a ti ṣe investigation fún ọlọ́pàá iṣẹ́ tí ọlọ́pàá ò lè ṣe a ti parí rẹ̀ ọlọ́pàá ni kó gbé gbèsè ó yá ń bọ̀ náà ẹ jẹ́ mọ́ bọ̀. ẹ já play video. Fídíò tí máa tí ó pè ìyá Mohbad tí ìyá Mohbad sọ pé mo respect yín gan ẹ̀ mo ṣe dá yín lò mo fi ipò máa ti fi fídíò yẹn hàn ìyá ọkọ ẹ̀ so that a lè mọ graffiti irú èèyàn tó jẹ́ torí mà yẹn ó try ó sọ̀rọ̀ ó bú ìyá ọkọ ẹ̀ dáadáa mo dẹ̀ mọ̀ pé ní ẹ̀ máa dùn ó náà kọ opó lòun pé torí tiẹ̀ lòun ṣe ń support ìyá Mohbad torí ọmọ tó gbé dání ṣùgbọ́n kò support ẹ nítorí ọkọ ẹ tó kú ó ní tó bá jẹ́ pé òun jẹ́ family ẹ àwọn á ti pa èèyàn púpọ̀ gan a kò yà mí lẹ́nu tí ó bá ṣàtì ẹ̀jẹ̀ family ẹ ó ṣàti jẹ́ èèyàn kan lára ẹ èbí tó sì kúlẹ̀ ẹ̀sìn ránlẹ̀ yìí tẹ́ ẹ̀ ti yanjú ẹ̀ tán ó sọ̀rọ̀ nípa blessing ni ó ṣe fídíò yìí ó sọ pé bàbá ẹ̀ ń ṣe àwọn kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ torí èmi ò lè sọ ó rí pé ọmọ ìran kíran lòun náà torí tó bá jẹ́ pé ọmọ ìran kíran kọ́ ni gbogbo ìgbà tó ń ṣorí burúkú tó ń pòsì ó jẹ́ kó ti pè é pé ọmọ ẹ̀ má máa ṣe báyìí ìgbà tó ń gbójú ọmọ ẹ̀ síta tó kọ́kọ́ sọ pé nígà ẹ̀ wọ́n ti pa ẹ̀ ṣé bí wọn náà ló bẹ̀rẹ̀ ìwà wèrè ó fi tiẹ̀ kó bára lé ó fi kó bára àlejò ó fi gbogbo ayé ó fi kó bá rẹ nítorí pé gbójú ọmọ ẹ̀ síta lọ ṣe béèrè díẹ̀ ní lọ́wọ́ ẹ̀ ṣé ìyá ọkọ ẹ̀ ló béèrè ṣé bàbá ọkọ ẹ̀ ló béèrè ṣé bí wò ló ń fi wà tiẹ̀ àtàwọn olórí burúkú tó yí ẹ ká ló fi ń kó bára ẹ̀ tó bá ní kó má pòsì wà lọ́wọ́ àwọn ẹni míì wà nítorí náà tó pèrè wọn lọ́rẹ̀ẹ́ ẹ̀ wọ́n máa dráàgì gbogbo ayé ṣé tẹ bá dẹ̀ ń dráàgì àwọn èèyàn wọn ẹ̀ fẹ́ kọ́ dráàgì ẹ̀yìn wọ́n máa dráàgì ẹ̀ pa ni o ìwọ tó jẹ́ kó máa ṣopó ọkọ lọ́wọ́ òòrò pò ṣe bẹ́ẹ̀dẹ̀ lórí ṣe ó wá ń sunkún ìyà pé wọ́n nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ìwọ tó ń jó tínú ẹ̀ ń dùn ipò rẹ́yìn ọ̀tá ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ òun ni Mohbad ó tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ tẹ́ fi lọ wù ibi tí gbogbo
Mohbad ní ìdíláyè ibẹ̀ ló máa ṣẹ̀sìn dé. àṣẹ. sórí ọmọkùnrin tó ń sọ orí burúkú ọ̀rọ̀ yẹn ó sọ wípé ìyá Mohbad ọkọ ẹ̀ lòun dá lókòwò ipe kò mọṣẹ́ ṣe mi ò lè blame yín ṣe báwọn lọ gbé lọ́fẹ̀dì àwọn lọ ń sọ nǹkan tó mọ̀ nípa ara wọn síta ló jẹ́ kí irú ẹ̀ àti irú olórí burúkú tó ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ yẹn máa sọ̀rọ̀. ó ní pé wọn kò po àwọn sọ́pọ̀tì opó inú ìwọ yìí náà ló ní káwọn blọgẹ máa sọ pé àkútúkútú ọkọ ẹ lọ́nà ọ̀run èyí opó òun ò ṣe ọdún kan ti pé báyìí Òṣogbo ó mọ̀ pé ó ní rízì ó máa bá ìfìyẹ lórí ó máa jẹ ìyá ẹ̀ ẹ̀mí wọ́gbọ́n àmọ̀ kò ń jẹ̀yà lọ́wọ́ wàá ṣẹ̀sì ayé àmọ̀ kò ń ṣẹ̀sì lọ́wọ́ kọ́ńtínú máa ṣe níṣó. Wùmí mo fi pé o ti fi fídíò tí ó pe ìyá Mohbad tí ìyá Mohbad sọ pé. Fọláṣadé nù ó dà kó ti ṣe fídíò mi. ẹ jálé onílé. ó ti ṣe fídíò mi o. ibo tí mọ́lẹ̀. dọ́pù táàpù. ìwà wò bóyá Ọlọ́run ò rí yín ẹ pọ̀ mọ́ ẹ ní kí bàbá ẹ̀ dákẹ́ ọlọ́run àti pààyàn tó bá jẹ́ pé wọ́n ní àbúrò ẹ̀ kò nídìí kó jábúrò ẹ̀ àti mọ̀ lóyún tó jẹ́ olórí burúkú tó ń tọ́pọ̀tì tó pé rẹ̀ lọ́kọ̀ opó aláyé bàjẹ́ kò rí ṣé tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ dáadáa ni ẹbí ẹ̀ máa bu ẹ̀ gbogbo ayé máa dráàgì ẹ̀ gbogbo èèyàn máa dráàgì ẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́run ò kì í ṣe kà ọdún kan pé wọn fi ẹ lọ́rùn lẹ̀ wọn ní o ṣe DNA kó lè prove ọmọ ẹ ò rí DNA ṣe kò dé sẹ́ni tó tún bẹ́ẹ̀ fà mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwà ìka ẹ tó wà nínú ẹ ò jẹ́ kó sinmi ó lọ dráàgì ẹ̀gbọ́n ẹ náà ni ẹ̀gbọ́n ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní dráàgì òòrùn wo ní òwò kọ àmọ́ tó ń rán níṣẹ́ ṣé wọn ò jíṣẹ́ ni sórí ìwọ máa yẹn sẹ́ tó ń sọ̀rọ̀ yẹn ìwọ náà ó máa kùn ẹ́ ìbànújẹ́ máa kùn ẹ́ torí pé owó ṣùṣù ta ní ẹ ìwọ níwọ ló ń fún mi lówó kọ́ lè máa fún ìyá Mohbad ṣé ìwọ jọ lọ́hùn ni ìwọ ló ń bọ ìwọ wọn lọ́lọ́ gbéra wọn wá sọ́dọ̀ yìí o ò lè rí èmi torí pé mo nítẹ̀lọ́rùn pẹ̀lú nǹkan tọ́lọ́run ṣe fún mi tí wọn ò bá dẹ̀ mọ Mohbad ta ni Wùnmí tí wọn ò bá mọ Mohbad ṣé ìwọ ìgàn ibi tó mọ Mohbad jẹ ta ló mú ẹ ta ló mọ olórí burúkú ẹ tó ń sọ tán ara ẹ pé wọ́n dàgbà ní Èkó ẹ fi gbẹrẹ lè wọ lágídí àwọn ìwọ olórí burúkú jàgídíjàgan tẹ nínà nìyẹn tẹ eré ọmọ tí ó jẹ kẹ bá sòótọ́ ọ̀rọ̀ tẹ rí bá sòótọ́ ọ̀rọ̀ ẹ wá ń bú òbí ọmọ ẹ ń bú bàbá Mohbad ẹ ń bú ìyá Mohbad ẹ ń gbúrẹ lọ sínú ẹbí ẹ ń tọkẹ ẹbí ẹ sẹ́yìn níláárí ìran yín níláárí ta ló mọ̀ yín ẹ̀yin olórí burúkú ẹ̀dá tẹ ń sọ wípé wọ́n ń pè ṣe bẹ́ẹ̀ tó ń pè yín tó ń tẹ̀lé yín òun ló jẹ́ kẹ́ máa rọ́rọ̀ sọ ṣe rí mo wá bẹ́ẹ̀ rí àbí mo wá tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀ olórí burúkú ara yín ọmọ kúta ìkùsí bẹ́yìn náà trend ni àbí kílẹ̀ gbọ́dọ̀ máa fọ kó ayé lọ́kọ̀ pé kílẹ̀ ń tẹ̀lé Wùnmí sí àbí kílẹ̀ ń bọ́ àmbẹ̀ ẹni máa ti pààyàn púpọ̀ kọ gan àkúmọ̀ ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́ náà yín sọ pé máa ti pààyàn púpọ̀ àmọ́ yín tẹ́ ti ṣe bóyá yín tẹ́ ṣe iná ló dín bú yín lọ́wọ́ ìkà olórí burúkú oní bàbá Mohbad ń bọ́ ọmọ ẹ̀sùn olórí burúkú ààrẹ ṣé wọn náà ti ṣe fọmọ ẹ rí ni ló ṣe mọ̀ pé nìkan ń ṣe aláyé bàjẹ́ èèyàn kan ló máa ń bírèkì ṣéènì ìpọ́njú Mohbad ti bírèkì ṣéènì yẹn nínú ẹbí tiẹ̀ èwo ni wọ́n bírèkì olórí burúkú agbẹjọ́rò ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi kú sí ibẹ̀ ni wọ́n àti irun ẹ̀ máa kú sí ẹ̀yin olórí burúkú ẹlẹ́nu òfò ẹ̀ mọ̀jú kẹ́ máa bú èbú lọ. ọ̀rọ̀ ẹ̀pẹ́ ọkọ̀ lábàdé. ẹ jálé onílé. Lábàdé mi ti báyé wọn jẹ́ o ẹ jẹ́ ká rẹ́rìn-ín ó báyé wọn jẹ́ o ó ti finish ìgbésí ayé wọn ó ti finish ìgbésí ayé wọn ẹ jẹ́ ká play fídíò tí mo fẹ́ play fídíò gangan tí mo fẹ́ play ni ẹ jẹ́ ká gbọ́ fídíò ẹ̀ irọ́ sóòní. gbogbo ẹ máa ṣẹlẹ̀ sí ẹ jẹ́ ká fọgbà yọ̀ gan sọlọ́rí burúkú ni yín ni ṣẹ́ṣẹ́ jóyà bí agbá. sẹ́rẹ̀ yẹn abiyamọ ẹ jẹ́ kí n bá yín sọ àwọn ọ̀rọ̀ kan ẹ jẹ́ ìjókòó dáadáa double tap your screen ṣùgbọ́n o ò ní ṣìṣe double tap your screen.
ṣe rí n tí mo fẹ́ sọ ń pa rẹ̀. ṣe rí àwọn ọmọ yín tí ó bá jẹ́ ẹ̀yin lẹ kọ́kọ́ bóyá ìjà ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ẹ jọ gbé pọ̀ láti tọ́jú ọmọ, ṣùgbọ́n tí bàbá ọmọ bá ń gbé ìgbésẹ̀ níwọ̀nba tiẹ̀, tí ìyá náà bá ń gbé ìgbésẹ̀ níwọ̀nba tiẹ̀, tó bá di àsìkò tí àwọn ọmọ yín bá ní ọkọ tàbí ìyàwó, ẹ má pàdé àpòpọ̀ pẹ̀lú ìyá ìyàwó tàbí bàbá tàbí ìyá ọkọ. ẹ wà neutral. ìwọ ìyá ọkọ àbí ìyá ìyàwó má pàdé àpòpọ̀ mọ́ iná rẹ láti dín pẹ̀lú ìyá ọkọ rẹ tàbí ìyá ìyàwó rẹ, láti dín pẹ̀lú wọn. má ṣe o. tí ọmọ yín bá dẹ̀ sọ̀rọ̀ fún yín, ẹ máa try láti wá gbogbo ọ̀nà láyé láti lè bá wọn sọ̀fù ẹ̀. ẹ má ro ohun tọ́mọ ń fún yín kọ́mọ máa fún yín nínú ìrora. ọmọ ń fún yín nínú ìlàágùn rẹ̀ àti ẹkún tó ń sun lójoojúmọ́ ló ti ń fún yín lówó. ṣùgbọ́n gbogbo bọ́mọ ṣe ń ṣe fún yín, ẹ̀yin ò ṣe fún padà. àwọn olórí burúkú apọkọjayé yìí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ nínú ìran wọn, tó jẹ́ pé òrógún ológun dẹ̀bìtì àyà sí ni wọ́n. mo fẹ́ kẹ́ ẹ listen sí ọ̀rọ̀ tí Kẹ́rìmọ́ ń sọ. mo fẹ́ kó o gbọ́rọ̀ ẹ̀, àá máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. gbogbo nǹkan tẹ́ ṣe sí ìyá yẹn pátá ẹ máa jẹ ìyá ẹ̀. ọkọ ọmọ á ṣe fún yín, ìyàwó ọmọ á ṣe fún yín. nǹkan tó mú mi torí mi tọ̀nà fún Àṣànà àti ìyá Àṣànà àti ìyá Túndé olórí burúkú yìí. Could you believe pé nígbà tó lóògbé wà láì tí bá parọ́ mú ẹ Wùmí, tí bá parọ́ mú ẹ Wùmí ọmọ Adébánjọ ọmọ Lájùmọ̀kẹ́ tẹ́lẹ̀ dá ẹja fún mi, ìyá Mohbad had to kneel down and beg you kó tó rọ́jú ọmọ ẹ lẹ̀. ó dàbí pé ó dá mi lójú pé ẹ̀ ń gbọ́. ayé ò ní fi àtijẹ yín síbi tó nira. ṣé ẹ ti wá rí reason sìn? so ti wá rí ìdí rẹ̀ tí mo fi ní má gbè sẹ́yìn bàbá Mohbad, má gbè sẹ́yìn ìyá Mohbad. àwọn méjèèjì náà jọ ṣera wọn. point tí mo fẹ́ fàyọ̀ ńbẹ̀ yẹn mò ń bọ̀ ńbẹ̀. ọ̀run ò ní fi àtijẹ yín síbi tó nira. tí mo fi lè sọ fún ẹ pé ìjà tó wà láàrin bàbá àti màmá enough fún ará àta tiwa láti lè wàyà gbangba pé má jẹ́ kí bàbá súnmọ́ màmá. torí mo sì rí pé ìwèrè kan sí mẹ́sẹ̀jì mi ò rí pé mo rìn dán mẹ́sẹ̀jì mi ìdáhùn. ẹni bá fẹ́ kú ní kó lọ kú dànù. torí ẹ ti mọ̀ pé tí bàbá àti màmá bá sún kanra wọn, tí wọ́n bá bára wọn ṣe àwọn nǹkan kọ̀kọ̀ kan máa tú. ìtorí ẹ̀ lẹ fi ń wá gbogbo ẹ̀ pé wọ́n gbúdọ̀ bára wọn ṣe. ló fi di wípé bàbá ló kù tẹ́ ń bá jà lójoojúmọ́ báyìí sìn. ẹ rí ọlọ́pàá sọ, ẹ rí tẹ àwọn lọ́ọ̀yà mú, ẹ rí Nigerian police mú. èwo ni ti bàbá? tẹ́ bá ti ń dráàgì ẹ̀ jù, ayé á sọ yín lẹ́nu. enough. ayé á sọ yín lẹ́nu. n tó bá yẹ kẹ́ ẹ mú ni kẹ́ ẹ mú ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ tẹ́ lè sọ nípa wọn. mo ní Ọlọ́run ò ní fi àtijẹ èmi àti ẹ síbi tó nira. ìyà máa le o nínú ayé. ìyà ò ní jẹ mí, kò ní jẹ ọ́. táàpù bá ń gbọ́wọ́lé lọ́fù àti láìkì kó dẹ̀ ṣíà. bó bá ṣe ń láìkì kó máa lọ́fù kó máa ṣíà rẹ̀. láìkì kó lọ́fù kó máa tẹ̀ ẹ́. so ń gbọ́n tí mò ń wí ọmọ àǹtí mi. mo ní má dá sí ìjù. ẹni bá ní àròjinlẹ̀, ẹni bá ní ìrònú tó ní ojú inú àti etí inú ni ó mọ ìtumọ̀. kì í ṣe gbogbo èèyàn ni Ọlọ́run fún ní ẹ̀bùn o. ṣùgbọ́n máa ń yan ẹ̀yàn àwọn àyànfẹ́ tiẹ̀ sọ́tọ̀ láti máa fún ní òye tó bá ṣẹlẹ̀. now jẹ́ restart kìíní. now ọmọ àǹtí mi, tí n bá ṣe sọ̀rọ̀ máa táàpù máa láìkì máa dọ̀bù táàpù báyìí kò sí ń tọ́sí. ọlọ́ọ̀bẹ̀jọ́ bá mi dá fọwọ́ tó ń gbọ́wọ́lé lọ́fù.
now Kẹ̀rímọ́ ní ìyá Mohbad yóò fi orókùn rẹ̀ méjèèjì kúnlẹ̀ fún Wùmí kó tó lè rí nǹkan gbà jáde lọ́wọ́ rẹ̀ nítorí pé ó ti lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n lílọ tó lọ tẹ́lẹ̀ yẹn ó ti padà wá sínú ayé ẹ o ojú ẹ ó lọ sí lọ lé ọkọ jọ sí lọ lé ọkọ ni o wọ́n jọ lọ rẹ ẹrù ìyàwó ni o ìyá Mohbad ganan náà fún ní 600 tó fi lọ rẹ lọ́sàn tó lọ lórí burúkú àmọ́ bóyá ìyàwó mi ń tọ̀sán ni àmọ́ bóyá ọlọ́sàn ni ìyá ọlọ́sàn bóyá ó ń ta gbogbo èso ni èso ọmọ olóbùkú bí Kẹ̀rímọ́ lẹ́sẹ̀ dandan tó lọ wàyàdí nígbà tó náà tó dilé di gbọ̀ndí àrùn àmọ́ bóyá ó ń tọ̀sán ni àmọ́ tó ń ṣe bóyá ó ń tèso ọmọ èso ọmọ aginá fún yín jẹ ìwọ ni wọ́n ń tèso ọmọ now bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀ kí ló dé tí kinní yẹn skip ni mo rí pé kinní yẹn skip jẹ́ ń pa laptop yìí jẹ́ ń pa finally tí o bá fẹ́ jẹ́ switch ẹ̀ down orí kinní yẹn skip mi ìmọ̀ tó ṣẹlẹ̀ so skip ẹ bá mi double tap bóyá ń flag ní ṣá because kinní yẹn skip bá mi double tap your screen now tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ yẹn ó ló máa kneel down fún Wùmí kó tó lè fún lóúnjẹ ẹ mọ́ dé gbàgbé pé bàbá àti Wùmí ti jọ wà báyìí tẹ́lẹ̀ rí gbogbo tí bàbá bá béèrè ni Wùmí máa ń ṣe fún bàbá ń fẹ́ láǹgbà náà ó ń gà sọ lọ kiri tó rọ́jọ́ ń lọ ká ni ó ń gbádùn gbà náà ìgbà tó di pé ó lọ lóyún tó ti ń tásìkò bó ṣe ń sọ bàbá sẹ́gbẹ̀ẹ́ kan náà ju náà bàbá náà tẹ̀rí sẹ́gbẹ̀ẹ́ kan ọmọ ti wá wò pọ́nà wo ló ń lè bá yọ sí wọn nẹ́tíwọ́ọ̀kì yín ni ẹ bá ń double tap wọ́n flag ni wọn ò fẹ́ kó kọjá ojú kan tó wà ní bọ́n ṣe ń flag Facebook nìyẹn náà kì í ṣe TikTok nìkan wọ́n flag gbogbo ẹ̀ ni ẹ bá ń type block like ẹ bá ń gbọ́wọ́lé ẹ double tap yín tẹ́ bá ti double tap pa ẹ double tap now ṣùgbọ́n torí wípé ọmọ ti wá rí tó ń ṣẹlẹ̀ ọmọ wa wò pé ìyá Wùmí ẹ̀gbọ́n Wùmí ìyẹn Tọ́pẹ́ àbí Yàtúndé wọ́n ti sọ àwọn òbí ẹ̀ sáàárín àwọn náà ń jẹun ó wá wò pé jẹ́ kó mú ìyá àti bàbá wọn kó ń so wọn papọ̀ so that wọ́n á lè nífẹ̀ẹ́ ara wọn torí bàbá ti súnmọ́ Wùmí bàbá àti Wùmí ní ọ̀rẹ́ wọ́n ju ìyá Mohbad sáàárín nítorí wípé ìyá Mohbad ò dúró bọ̀ tán ti gbàgbé pé ó sà ti dé padà wọ́n jọ ń lọ lé náírà ni nígbà tí ojú ogun Mohbad ń le gbogbo ọ̀rọ̀ NDLEA wọ́n ṣe ń para police station ìyá Mohbad wà ń bẹ̀ wọ́n ti gbàgbé ṣùgbọ́n bàbá àti Wùmí ní ọ̀rẹ́ ńgbà náà tán jọ ń ṣe gàsọ́lọ́ kiri tán jọ ń rojọ́ fúnra wọn Wùmí ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ó ti ń ba ìyá jẹ́ ìyàwó èèyàn àwọn ará àdúgbò wọ́n ti ń ba ìyá yẹn jẹ́ wọ́n ti ń sọ many things wọ́n ti jù ìyá yẹn sáàrin láti lè mọ ibi tí wọ́n gbà wọlé ó wá ti rí àṣírí tán látọ̀dọ̀ bàbá ó ti rí tí ó rí tán ó gbá bàbá dànù ó wá mú àwọn òbí tiẹ̀ wọnú inú sìn yẹn gbà tó wá di pé ó bímọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ yẹn gùn wọ́n dẹ̀ ti mọ̀ pé tí ìyá Mohbad àti bàbá Mohbad tí mọ̀lẹ́ bá fi lè so wọ́n pọ̀ tán bá fi lè fẹ́ra wọn wọ́n ó jọ pawọ́pọ̀ lé àwọn ìyá Wùmí ni lé wọn lórí torí bàbá ó máa gbàdúrà ìyá náà ó máa lo àdàbí ẹ̀jẹ̀ lé wọn lórí wọn ò ní lè rí ọwọ́ wọn ìdí nìyẹn tán fi gbé ìgbésẹ̀ kó tó di pé wọ́n ó ṣe ìgbéyàwó yẹn fún ìyá àti bàbá ẹ jẹ́ káwọn mú eléyìí kúrò lọ́nà bó tilẹ̀ jẹ́ wípé májẹ̀mú ti wà lórí Mohbad àti ta ògo rẹ̀ fún àwọn ológo kan àṣírí ìkọ̀kọ̀ kan bẹ tí Mohbad tú fún Wùmí ẹni kí Wùmí bọ́ta kó wá sọ pé kò sí àṣírí ńlá kan ní ọwọ́ òun tí ìmọ́lẹ̀ tú fún tó wá mú opportunity àṣírí yẹn tó lo influence àṣírí yẹn tó lo opportunity yẹn tó fi ṣe ìjàmbá òjijì
fún ìmọ́lẹ̀ nítorí wípé ìtorí àṣírí yẹn ni wọ́n ṣe ń ṣe ìkà yẹn fún Mohbad kò dẹ̀ nílé sọ síta. Mo fọ̀rọ̀ mi lò ẹ́ náà, mo ṣàṣírí fún ẹ, o kó mi síta bí ọmọ ọjọ́ mẹ́jọ, tí n bá kówó fún ẹ kí ni kí n délé sọ. Àṣírí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn show promoter ẹ̀ àti ta ògo Mohbad fún wọn pẹ̀lú àgbàrá ẹ̀jẹ̀ ló máa jáde. A ti ṣe àwọn iṣẹ́ ẹbí kan fún ìmọ́lẹ̀ tí Wùmí mọ̀ nípa rẹ̀. Wọ́n wá ń lo májẹ̀mú yẹn láti torí ó ti wá di pé kí Mohbad máa rìn ní fear, ó ti di pé kí Mohbad máa bẹ̀rù. Àwọn náà wá ń kóná yá nínú ilé, wọ́n ń lo opportunity tí wọ́n ń ṣe fún Mohbad ní ìta láti ti fi dáná ogun yá ní inú ilé. Pákọ̀kọ̀ ń lé ní ìta ìdáwórógò tó jẹ́ kó nísinmi. Ogun ń lé bọ̀ láti ìta, ó tún délé tó yẹ kó tún rí ogun, kó rí tinúlé kó gbà, tinúlé gan tún dáná yá. So that kí ayé má bàa ní ìfura nígbà tí ó bá padà gbá ẹ̀mí mì, wọn ní mọ ibi tí wọ́n wá ikú rẹ̀ sí. Ìdí nìyẹn tí ẹ̀rù fi ń ba ìjọba láti lè gbé ìgbésẹ̀ lórí ikú ẹ̀ torí pé àpapọ̀ ẹlẹ́yẹ ni. Àwọn kan ti kanlẹ̀ ti ra ògo rẹ̀, wọ́n dè mọ́lẹ̀ pẹ̀lú ọmọ olórí burúkú yìí ni wọ́n fi dè mọ́lẹ̀. Bá mi double tap o tó náà ń já kínní yẹn ti fún mi ní sign kan bí, wọ́n ti fún mi ní sign kan bí. Ẹ bá mi like. Double tap, double tap, double tap. Ẹ bá mi double tap. Wọ́n fún mi ní sign kan bí. Ṣé ń wò mí lórí TikTok báyìí? Okay. Ó yẹ ẹ bá mi gbọ́wọ́lé, ẹ bá mi gbọ́wọ́lé. Now, a ti ta ògo rẹ̀ fún àwọn alágbára ayé kan nínú ìkọ̀kọ̀ tí ó dẹ̀ gbúdọ̀ sọ sí ìta. Àṣírí ohun tí wọ́n jọ ń ṣe papọ̀ tí kò gbúdọ̀ hàn sí ìta. Ìjọ́kíjọ́ tó bá sọ ọ̀rọ̀ yẹn sí ìta, ìjọ́ yẹn làwọn máa pa. Kò gbúdọ̀ wí. Wọ́n wá ń fìyẹn threatening àwọn òbí tó ní. Wọ́n threatening mọ́mí mi, wọ́n pe dádì mi, wọ́n threatening àwọn òbí ẹ̀. Wọ̀tọ̀ ni tí wọ́n máa sọ fún wọn, bọ̀tọ̀tọ̀ ni májẹ̀mú tó wà níbẹ̀ tí mọ̀lẹ́ ò gbúdọ̀ sọ. Ìdí nìyẹn tí ọmọ yẹn tó fi ń kówó fi di pé wọ́n ń wọ́ owó ẹ̀ jáde kúrò nínú àkáǹtì ẹ̀, wọ́n ń wọ́ síta síbòmí, wọ́n ń wọ́ owó yẹn sínú àkáǹtì mi. Dípò wọ́n rò pé bá pẹ́ bí òun ó sà mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n mọ́nítọ̀ ẹ̀, CCTV kámẹ́rà wọn 360 wọ́n fi ń sọ ká ni. Wọ́n ti mọ̀ pé ìmọ́lẹ̀ máa sá lọ. Kì í ṣe pé torí pé ìmọ́lẹ̀ ní obìnrin sílùú òyìnbó, kì í ṣe pé torí pé ìmọ́lẹ̀ ń travel lọ sí Canada, bí kò ṣe pé a ti fi kolokolo tá a so má já lọ́rùn ní ọ̀rọ̀ Mohbad àti Wùmí tí Mohbad ò gbúdọ̀ já torí pé a fi mọ́lẹ̀ sọ ni. Tó bá já ẹ̀mí tiẹ̀ ló máa bọ́ sí, òun náà máa fún, òun ni wọ́n fi sọ, òun náà wá lu opportunity nǹkan yẹn láti máa fi dín pẹ̀lú ìmọ́lẹ̀ torí wípé a ti sọ wọ́n máa end career rẹ̀ ní àwọn àsìkò báyìí. Rí májẹ̀mú yẹn fi ń jáde pé mo máa èmi máa end career rẹ̀. Kì í tí èèyàn bá ń ṣeré níbi ìbínú máa pick point nínú ẹnu èèyàn. Tí wà tèèyàn bá ní issue tẹ́ bá ń jà, àwọn gbólóhùn burúkú tó bá ń jáde máa listening sí. Nínú rẹ̀ ló ti sọ fún pé èmi ni mo máa end career bí obìnrin ṣe end career Lee Frosh tí ò ṣe rógbòlò mọ́ nínú ayé. Tá a ta ògo rẹ̀ fún àwọn alágbára ayé kan, èmi náà gbé ògo rẹ̀ lé lọ́wọ́ láti end rẹ̀, ṣùgbọ́n tó bá múnú bí mi mo máa end rẹ̀. Iṣẹ́ tá a gbé fún mi àsìkò yìí ni màá wá ṣe tó bá kọjá àyè rẹ̀. A ti gbé fún mi tipẹ́ láti ṣe, ṣùgbọ́n èmi ni mò ń rí ẹ̀. Ṣùgbọ́n báyìí àsìkò ti tó láti ṣì parí iṣẹ́ yẹn. Tó bá try láti pé o fẹ́ ṣi ẹsẹ̀ gbé, èmi ò lè kú. Ọmọ mi wọ́n ní tí n bá fi ẹ́lẹ̀, ọmọ tá ń wò yìí, ọmọ yẹn máa kú, òun náà máa kú. Ṣùgbọ́n èmi ò lè jẹ́ kọ́ ọmọ kú, èmi náà ò lè gbà kú rẹ̀ kú. Mo máa end career rẹ̀ bí obìnrin ṣe end career Lee Frosh. Kò tẹ́tí ẹ gbọ́, Mohbad flying up toró mọ̀ tó, ó mọ̀ túmọ̀ tó ń wí, ó mọ̀ túmọ̀ tó ń sọ, ó mọ ibi tí Wùmí fẹ́ lọ. Kì í ṣe hòtẹ́ẹ̀lì nìkan ló lọ́jọ́ náà ló fi yarí pé kò ní jáde
àjẹbí àwọn òjò kó bá wọn kó fẹ́ pa òun àwọn yàjọ kú pọ̀ sínú ilé bí ni so àsìkò ti tó iṣẹ́ tán gbé fún wọn pé kó wá pa òun ìmọ́lẹ̀ mọ̀ pé wọ́n rán Wùmí sínú ayé ẹ̀ ni ló fi dàbí wípé ìmọ́lẹ̀ rí pé Wùmí ń ṣe ó mọ̀ pé òun ló ń ṣeun ó sì tún tẹ̀lé ó mọ̀ pé ó gbọ́ máa lè wá irú ìfẹ́ wo ló fẹ́ fọ́jú tó bẹ́ẹ̀ tí ọkùnrin á mọ̀ pé máa lè ló gbé dání á dẹ̀ sì tún máa gbọ́ ọmọ yẹn jó nínú ilé májẹ̀mú tá a fi sọ̀rọ̀ ni kò gbúdọ̀ tú ohun tí wọ́n ṣe fún nìyẹn kò gbúdọ̀ sọ síta tó bá gbìyànjú àti sọ ọ̀run làlà náà ní nígbà náà lọmọ kúkú wá wò pé ṣe bí ọmọ tó fi ń tà mí lélẹ̀ ọmọ tẹ́ fi ń tà mí náà kọ́ ẹ̀ ṣe bí torí ọmọ ẹ̀ ṣé mi gan mo lọ́mọ ni ṣé mi gan ni mo ní ọmọ ni ọmọ tẹ́ ń gbé jáde tẹ́ fi ń tà mí ọmọ tẹ́ ṣe kinní kan ṣé mi mo ní ọmọ jẹ́ kí mọ́mì yín mú mi jẹ́ kí mọ́mì yín mú mi tútù yóò dà fún yín sí ọmọ yìí kọ́lẹ̀ fi ń tà mí ọmọ tẹ́ fi ń tà mí kọ́ lélẹ̀ ni ṣé torí ọmọ yìí tó ń sọ pé tí mo bá fi lè fi sílẹ̀ àwọn pa ò gbúdọ̀ ṣe kankan sáàmù ẹ̀ náà kọ́ yìí ọmọ tó fi ń tà mí ni ṣe mọ̀ pàṣẹ rí tuntun tún bẹ́ẹ̀ o torí òun fúnra rẹ̀ náà mọ̀ pé wọ́n fi ọmọ yẹn dè mọ́lẹ̀ ni láti fi lè frustrate ìgbésí ayé ẹ̀ wọ́n máa bá ìyàwó ẹ̀sùn lójú ayé ẹ̀ wọ́n máa bá ìyàwó ẹ̀sùn ní ojú ayé rẹ̀ wọ́n á dẹ̀ máa tún sọ fún pé kò gbúdọ̀ ṣe nǹkan kan wọ́n á pè ok ìyàwó ń jáde lọ sùn sí hòtẹ́ẹ̀lì ọkọ ò dẹ̀ jọ̀rọ̀ kò dẹ̀ sọ nǹkan kan ẹ dẹ̀ rò pé lásán ni wọ́n bí dáa kó sọ̀rọ̀ wọ́n bí ré kó gbé àwọn yẹn wá ń lo opportunity yẹn pé kán tó parí iṣẹ́ lé lórí ẹ jẹ́ káwa náà tètè mú owó tiwa ló fi di pé wọ́n ń jẹ ọmọ yẹn lájẹ̀kẹ́ egun wọ́n wá mú àwọn òbí tó tara ẹ̀ jáde wọ́n ń jẹ́ kí ọmọ yẹn máa ṣẹ̀ sí àwọn òbí ẹ̀ níbi àìnílé fi gbogbo ara àti inú tọ́jú wọn wọ́n kẹ́yìn bàbá àti ìyá síra wọn nígbà tó ti rí wípé wọ́n fẹ́ so àwọn méjèèjì pọ̀ pé ọmọ yẹn fẹ́ so wọ́n pọ̀ Wùmí lọ lo manipulation láti lọ bá ìyá parọ́ fún ìyá wípé bàbá ti bà á jẹ́ bàbá ló jẹ́ kó ń ṣe báyìí bàbá ló jẹ́ kó ń ṣe báyìí ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ tí Kẹ́rìmọ́ sọ ó níṣe ló máa ń sun ẹkún kó tó lè rí nǹkan gbà now ṣé nígbà tí ìyá gan sunkún tó ń kúnlẹ̀ fún Wùmí kó tó lè rí nǹkan gbà jáde lọ́wọ́ ọmọ ṣé bàbá ni ó wà rí nǹkan gbà ni mo fi ní kí bàbá Mohbad náà tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n jọ ṣòwò náà ṣe ìyá Mohbad níbi èrò inú wípé ìyá Mohbad òun ló ń kọ́ ọmọ rẹ̀ sí ó ti gba àyè kò jẹ́ kó ń ra àyè mọ́ ṣé ẹ ti ráṣìírí yẹn àṣírí ni Kẹ́rìmọ́ ti tú fún yín lẹ́nìí àṣírí ni Kẹ́rìmọ́ tú fún yín lẹ́nìí torí bàbá sọ gbólò yẹn ó ní kí wọ́n má bàa jẹun máyé ìyá máa ń lo 10,000 lọ sí chọ́ọ̀chì every Sunday ó ṣí ṣọ́ọ̀bù fún ó dà pọ̀ fún ó ṣe gbá fún ó ṣe àwo fún wọ́n sọ òun sẹ́yìn òun náà ń bẹ̀bẹ̀ ni wọ́n jẹ́ kó òun náà róúnjẹ jẹ wọ́n jẹ́ kó òun náà rí nǹkan jẹ òun náà ń sunkún ni kó òun náà tó lè gbà lọ́wọ́ Wùmí ẹ̀jẹ̀ àgbọ́ bẹ̀rù ẹ̀jẹ̀ àtọ́ ṣùgbọ́n mo rí pé bàbá ti wá rí pé ó dẹ̀bi pé ìyá ti padà ríbi wọlé o òun ò padà ríbi wọlé o ni bàbá náà sì padà sún tọ̀ yá lọ ló fi ń di pé aṣọ rẹ tó lóòtì lẹ̀kùn rẹ tó tì kókò mi tí mo jẹ kù wọ́n gbà lọ́wọ́ mi wọ́n wá ní kí n lọ rèé sí kókò yẹn kí n lọ rèé tún kókò mú ìmí ìmú nínú ẹ̀ wo ilẹ̀kùn tó tì kó lọ sí ló fi lọ rèé lápíòpíò ìyá Mohbad torí pé ìyá Mohbad náà wá fi ìgbéraga sí pé now mo ti padà wọlé sí wọn láàrin àti play fídíò yẹn ẹni tó sọ̀rọ̀ fọ́tò Fọláṣadé àti play rẹ̀ ẹ̀yin ilẹ̀ tí ìgbò àti play rẹ̀ á tún play ká tó parí now wọ́n wá lọ gbólóhùn pé ṣé mọ̀ pé mo ti ráàyè wọlé sí wọn lára èmi àti wọn ti dọ̀rẹ́ padà so tó o bá fi lè gbà bọ́mọ rẹ ti sọ pé ká fẹ́ra wa ká mọ̀ fẹ́ra wa yẹn padà mọ́tò rẹ tó ń béèrè yẹn tí ọmọ sọ pé ó máa ṣe fún ẹ yẹn ọlọ́la náà dẹ̀ máa gbé wá ọlọ́la náà máa gbé wá ẹ dẹ̀ mọ̀ pé bàbá náà rèé kán mọ̀ bá jẹun máyé
bí bàbá náà ṣe yá sí kókó arúgbó kókò tó ti tán jẹkù kókò tó jẹkù tó sọ sínú kòkò tó dé mọ́ bẹ́ẹ̀ bó ṣe yá kú sí pọ́ọ̀sì nu ó sí pọ́ọ̀tì ọbẹ̀ ó sí pọ́ọ̀tì kókò ó ra mú kókò yìí ó ra bú èpo rẹ̀ ó ra tọ́ọ̀bù ó ra fi epo òun ó sú ẹnu ó lá píopíò yá wọ́n bá dẹ̀ gbé mọ́tò dé o tó dà pọ́jọ́ kẹrin bíjọ́ karùn-ún náà gbé mọ́tò dé làṣẹ bá gùn ló bá di pé ọwọ́ ìyá làṣẹ tún wà ọwọ́ ìyá kọ́ làṣẹ wà wọ́n ìyá náà ń bẹ̀bẹ̀ ẹnu ilé kó tó lè gba nǹkan ni ẹ̀jẹ̀ àgbọ̀. ó ṣẹlẹ̀ sí ẹ jẹ́ ká fọ́gbà yọ̀ gan tó lórí burúkú nìyí ni ṣẹ́ṣẹ́ jọyà bí agbá báyìí gbogbo nǹkan tẹ́ ṣe sí ìyá yẹn pátá ẹ máa jẹ ìyá ẹ̀ ọkọ ọmọ á ṣe fún yín ìyàwó ọmọ á ṣe fún yín nǹkan tó mú mi torí mi tọ̀nà fún àṣànà àti ìyá àṣànà àti ìyá túndé olórí burúkú yìí could you believe pé nígbà tó lóògbé wà láì tí bá parọ́ mú ẹ Wùmí tí bá parọ́ mú ẹ Wùmí ọmọ Adébánjọ ọmọ Lájùmọ̀kẹ́ tẹ́lẹ̀ dá ẹja fún mi ìyá Mohbad had to kneel down and beg you kó tó lójú ọmọ ẹ lẹ̀. a kọ́kọ́ bẹ Wùmí a kúnlẹ̀ fún Wùmí a sun ẹkún kíkorò kí Wùmí tó lè gbà kó bá Mohbad sọ̀rọ̀ who is Wùmí ọmọ ọdún mélòó gan ni Wùmí tí Wùmí fi ń pa àṣẹ kí ìyá ọmọ bàbá ọmọ kó mọ̀ lè ráàyè bàbá gan ò lè ríbi ráàyè nínú ilé ìyá ò ráàyè tí ìyá bá sọ̀rọ̀ jù wọ́n á ní sí wọ́n tó gbọ́ ọmọ sílẹ̀ ló fẹ́ máa pàṣẹ fáwọn ọlọ́run ọlọ́gbára ọba tó sílẹ̀kọ̀ ọjọ́ ni kò ní fi àtijọ́ èmi àti ẹ síbi tó nira ayérayé ò ní fi àtijọ́ èmi àti ẹ síbi tó nira wọ́n á ní sọmọ tó gbé sílẹ̀ ló fẹ́ máa pàṣẹ fún ṣé ìwọ tó mọ bọ́mọ ṣe là ìwọ tó sá lọ ẹ wo àwọn ọ̀rọ̀ kògbákùgbé tí ẹbí Wùmí àti Wùmí sọ sí ìyá Mohbad ìwọ tó gbọ́ ọmọ ẹ sílẹ̀ kí ló kan Wùmí nínú rẹ̀ tí àkàrà bá ń pàkúta sẹ́nu rẹ̀ ló yẹ kó ti tọ́ sí. Yeah, give it to me. Take your iPad. Ìgbà tó lóògbé wà láyé, ó fún ìyá yẹn gbẹ ni. Ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Lẹ́kí, tó ṣojú mi tí mo ní ó yá. Mo wá yíjú sí Àṣànà, mo ní ṣòótọ́ ni ó dínà yẹn. Mo wá yíjú sí ìyá Àṣànà. Mo ní ibo lẹ́yìn wà nígbà tọ́mọ yìí ń wúrú wà yìí. Mo wá yíjú sọ lórí burúkú ìyá Túndé. Mo ní ibo lẹ́wà nígbà tọ́mọ yìí ń wúrú ìwà yìí. Ẹ fún ìyá yẹn gbẹ ni. Tí ìyá yẹn bá máa sọ̀rọ̀ ẹ ní ṣebẹ́ tí àbádọ́ ọmọ yẹn ti lọ. Ṣebẹ́ tí àti jẹ àti mú yín nínú ayé ọ̀run ò ní fi síbi tó nira èrè àwọn ọmọ yín làálàá yín nínú ayé lórí ọmọ ẹ ní fìkorò jẹ omi ẹkún dẹ gbọ̀n mí àánú ìyá Mohbad ṣe mí abálájọ tó fi dọ̀dẹ̀ nítorí àti jẹ àti mú nítorí àti jẹ àti mú nítorí àti jẹ àti mú ó di ọ̀dẹ̀ fún ọmọ 24 years old ṣé tí kò bá da ẹ̀jẹ̀ lé lórí tí kò bá bí sínú ayé Wùmí ìyá àti ẹ̀ náà gbé ọmọ sílẹ̀ ìyá Wùmí ohun tí ìyá Mohbad ṣe ìwọ ṣe ohun tó ṣẹlẹ̀ sí ìyá àmọ́lẹ̀ ṣe bọ́ ọmọ ọdún méje tiẹ̀ náà pọ̀ pé mọ́lẹ̀ wà ọmọ oṣù mẹ́ta nìwọ gbọ́mọ tiẹ̀ sílẹ̀ ló gbé kẹ̀rí mọ́lẹ̀ oṣù mélòó ni ìwọ gbé kẹ̀rí mọ́lẹ̀ ìyá Wùmí olórí burúkú ìyóòfò tó bí máa dánù ìyá àbànújẹ́ tó júmọ́ òfò oṣù mélòó ni ìwọ gbé kẹ̀rí mọ́lẹ̀ àkọ́bí ẹ̀ ohun tó ṣẹlẹ̀ bí kò tó pé Mohbad náà mọ ìtàn tiyín wípé ìyá tiyín náà gbé ọmọ sílẹ̀ ká ló mọ ìtàn ti Wùmí bó náà gbé kẹ̀rí mọ́lẹ̀ ó ṣeé ṣe kí ìyá Mohbad náà ráàyè torí Mohbad náà máa fi sọ̀rọ̀ sí pé ìyá tiẹ̀ náà gbé ọmọ sílẹ̀ rí
so ohun tí yìí ń ṣé ẹ ti rí pé nínú ayé yìí tí àwọn ẹ̀dá kan bá ń gbọ́ ọjà ní gbogbo ìgbà tí wọ́n wo mẹ́ tí wọ́n ń parọ́ mẹ́ tí wọ́n ń gbèsè ẹ̀yìn rọ ohun tí wọ́n kátà wọn bá jẹ kù ni wọ́n máa fi lọ ọmọ ẹgbẹ́ wọn. ohun tí akátá wọn jẹ kù ni wọ́n fi ń lo ẹgbẹ́ rẹ̀. ohun tí ìyá Mohbad jẹ kù ìyá Wùmí ń ló fi lọ ìyá Mohbad torí pé wàǹwà ni wọ́n. òun náà gbé ọmọ sílẹ̀ ọmọ àkókò ṣe bọ́dún méje Mohbad ò tiẹ̀ mú ọmú mọ́ nígbà tí ìyá Mohbad gbé Mohbad sílẹ̀. ìgbà tí wọ́n gbé Kẹ̀rímọ́ sílẹ̀ Kẹ̀rímọ́ sì mú ọmú lọ́wọ́ Kẹ̀rímọ́ sì kéré nígbà tó gbé sílẹ̀ tó dẹ̀ wẹ̀yìn wò mọ́. kí ni ìyàtọ̀ nínú Mohbad àti Wùmí? after 15 years ó ní ìyá Mohbad tó padà wá pípadà wá tó dẹ̀ padà wá ó dúró gbẹ̀ngbẹ̀ng pẹ̀lú àdúrà ni. ṣùgbọ́n ìgbà tí ìyá Wùmí padà sínú ayé Kẹ̀rímọ́ ogun ló ń gbé tí ó tún fẹ́ da àárín òun àtọkọ rẹ̀ rú. òun pàṣẹ bí olórí burúkú ni tó ṣe ya wèrèdè nínú gbó Sambisa. ìwọ ò padà sínú ayé Kẹ̀rímọ́ kó o túnú ayé ẹ̀ ṣe. ó tún ayé ọmọ tiẹ̀ ṣe òun bà ayé ọmọ yẹn jẹ́ ni. ṣùgbọ́n ìyá Mohbad dé padà a gbọ́ wípé ó máa ń gbàdúrà ó máa ń lórí òkè fún ọmọ ẹ̀. nígbà tí ò bá sówó kí lẹ fẹ́ kó ṣe á dẹrú nínú ilé ọmọ ni. òun ló di pé ó ń bá wọn dáná ó ń bá wọn fọṣọ ọmọ á bá Wùmí fọṣọ á bá Mohbad fọṣọ ó di ẹrú ó di ọmọ ọ̀dọ̀ fún Wùmí níyà ọkọ. ọ̀run ò ní fi àtijẹ àti inú yín síbi tó nira nínú ayé. ẹ mọ́ bú ìyá Mohbad mọ́ ojú rẹ̀ ti rí. ọ̀run ti fi ẹ̀san ìyá rẹ̀ ó ti fi jẹ́. ẹ mọ́ bú mọ́ ẹ gbàdúrà fún kọ́run kó pè padà níbi tó wà. ojú ẹ̀mí rẹ̀ dẹ̀ ti sí already. bí mo yẹ sọ fún bàbá mi ní kẹ́ ẹ fẹ́ra yín ṣùgbọ́n o ẹ pè ìyá Mohbad kì í ṣe ẹjọ́ rẹ̀. position tẹ́yìn náà wà ń gbà kan rí o ní wọ́n fa ẹ̀yìn náà wọ̀ wọ́n manipulate ẹ̀ láti sọ pé ń tẹ́ ẹ wí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ ti sọ sí Wùmí rí àwọn àṣírí tẹ́ ẹ ti dé fún Wùmí ó ní Wùmí lọ fi bú ìyá Mohbad ń ló ń sọ sí ìyá Mohbad tó lẹ́yìn lẹ sọ náà fi kẹ̀yìn wọn síra yín. nǹkan tó fi ń kíìpù ìyá yẹn ṣọ́ọ̀tì nìyẹn. ṣe ń gbọ́ ọ̀rọ̀ yẹn ni wọ́n ń sọ sí that is where tó fi jẹ́ pé nígbà tí Mohbad kú ẹ rí i pé fly up pé ṣé ìyá rẹ ti kú ni ẹ rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí ní attack ìyá Mohbad wíyàrá sí ìyá rẹ òkú ìyá rẹ wà láyé. géèmù tí àwọn Wùmí àtàwọn jeans lover gbé jáde pẹ̀lú Mohbad pẹ̀lú Ìyábọ̀ ni torí wípé kán lè fi sọ́tọ̀ ẹnu ìyá Mohbad kán lè wọnú géèmù. jeans lover Ṣẹ̀pẹ̀tẹ́rì aya Sùnẹ́nẹ́ òbò àdògán Ṣẹ̀pẹ̀tẹ́rì àgbésùn bàbá jẹ́gẹ́gẹ́gẹ́ elégungun lóbò alábẹ́bí àbẹ́ àdán kò níran lítan táńtọ́ lọ́hùn táńtọ́ ló ń tolo táńtọ́ ló ń tolo aláàjíjú ọlọ́wọ́ híhun jọ Ìyábọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. géèmù tí wọ́n ti play sílẹ̀ láti shut up ẹnu ìyá Mohbad ẹ rí i pé nígbà tọ́lọ́ yẹn ṣẹlẹ̀ àárí ìyá Mohbad nínú sin wọ́n wá àwọn náà ń gbé show yẹn jáde àwọn ni wọ́n rán èèyàn lọ sínú ilé níbi tán ti sin Mohbad pé kán lọ máa ṣépè fún ìyá Mohbad bẹ́ẹ̀ pé ó lọ o ìwọ ló ń jẹ ọmọ tó fẹ́ jẹ ṣe wọ́n pé ìyá Mohbad rèé kò tí ì débẹ̀ oúnjẹ ọmọ tó ló fẹ́ jẹ yẹn ó lè jẹ́ o. ìyá Mohbad wà láyé ìyá Wùmí mọ̀ ṣé Kẹ̀rímọ́ mọ̀ ṣùgbọ́n torí pé fẹ́ fi sọ́tọ̀ pọ̀ ẹnu ìyá Mohbad wọ́n wá mú wọnú sìn wọ́n wá jẹ́ pé kínní yẹn circulate gbòòrò wípé ọmọ rẹ̀ ò sí pé kò dúró tọmọ káyé lè mọ̀ pé jà wà kínní yẹn ti lọ viral àwọn èèyàn wá ń jáde left and right wọ́n wá ń gbé ìyá Mohbad ṣe èpè kíkankíkan ìyá Mohbad gbé pé ńgbà tí Mohbad kú àánú rẹ̀ ń ṣe mí ìdí tí mi ṣe kọ́kọ́ dá sọ̀rọ̀ rẹ̀ láti ilẹ̀ tí mi ṣe kọ́kọ́ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ẹ̀ èpè pọ̀
Fathia Balogun gan ṣépè fún. Gbogbo àwọn actress yẹn ni wọ́n gbé ìyá Mohbad ṣépè. Gbogbo àwọn actress yẹn wọ́n gbé ṣépè. Gbogbo àwọn èèyàn ni wọ́n gbé ṣépè. Time yẹn ni wọ́n wá gbé orin 10 years and no see that mommy. It's a game. Game ni 10 years and no see mommy. Stepmother no care. Daddy gather money make I go poly. I go poly but I no go class. Daddy I am sorry. Bẹ́ẹ̀ sì ni wọ́n na bàbá tó sorry fún lẹ́gba. Torí wípé wọ́n fẹ́ mú bàbá wọnú géèmù yẹn. Náà fi gbé orin yẹn jáde. Wọ́n fẹ́ lo orin yẹn láti fi attack ìyá Mohbad. Kan shut up pẹ̀lú bàbá ìyá Mohbad. Kan wá mú bàbá Mohbad kórí ẹ̀ léwu. Tán bá ti pé òun náà wọ́n á lè kó àwọn méjèèjì sínú agolo. Wọ́n á lè kó bàbá àti ìyá sínú agolo yẹn. Pé ọmọ rẹ̀ kọrin fún ẹ. Káyé lè mú sáà bàbá rẹ̀ jìyà lé lórí 10 years àdósímọ̀. Wọ́n mọ̀ fi 10 years yẹn torí ìyá mọ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday. Ìyá mọ̀ géèmù tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday. Ìyá dẹ̀ ni ó ní access sí àwọn ọmọ tó kù. Sí àbúrò rẹ̀ láti lè shut up ẹnu Wùmí tú àṣírí síta. Wọ́n wá mú Dàrósà wọ́n mú wọnú géèmù. Wọ́n mú àdúrà wọ́n gbà wọnú géèmù. Ìyá Mohbad tó ti rí àṣírí. Wọ́n fẹ́ máa fi 10 years àná sí mọ́mì. Wọ́n wá fi shut up ẹ̀. Wọ́n wá ní kí gbogbo èèyàn máa ṣépè fún. Wọ́n wá lọ wá fóònù fún. Open WhatsApp. Gbogbo fídíò tí àwọn èèyàn fi ń ṣépè fún. Wọ́n wá send ẹ̀ sí ìyá Mohbad. Òkà jábọ́ lọ́wọ́ mi àbẹ̀rẹ̀ Ọlọ́run bá bí. Òkà jábọ́. Kó lè máa fi ṣépè fún. Kán lè máa fi ṣépè fún ìyá Mohbad. Wọ́n wá send ẹ̀ sí. Woman yẹn ti wá wà ní fear. Páyé ti attack. Bẹ́ẹ̀ ni wọ́n attack bàbá náà. Pó tètè lọ sin ọmọ lóru. Ó fẹ́ lọ sin ọmọ lóru. Attack wá ń dún lórí bàbá. Bẹ́ẹ̀ ni ìyá ṣe gbàǹsgbòs. Ìyẹn náà fi wá mú ìyá wọnú géèmù. Ó bá fẹ́ kélé dákẹ́ tó fẹ́ káyé rí sí ọmọ. Ó gbọ́dọ̀ support Wùmí o. Ó gbọ́dọ̀ follow rẹ̀ o. Àbúrò rẹ̀ náà bẹnu tí nínú tó wà nílé ló ẹ̀ ń bá mu o. Ọmọ rẹ̀ náà bẹnu lé o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní manipulate ìyá Mohbad. Pé so mọ̀ pé o ti lose ọmọ kan. Ó dẹ̀ gbé sílẹ̀ ọmọ tó gbé àwọn ọmọ tó gbé sílẹ̀ yẹn ló lose yẹn. Tó bá fẹ́ lose míì. Kódà Blessing pẹ̀lú wọn pa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní manipulate ìyá Mohbad. N tó fi shut up nu. Kì í ṣe torí ọmọ àlè tátà yẹn. Kì í ṣe torí Jésù tó wà lọ́wọ́ wọn. Kì í ṣe torí Jésù tó wà lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ eléyìí ó bá jẹ́ pé ìyá Mohbad pè mí lẹ́yìn ó sọ fún mi kọ́lọ́ ń ṣèdájọ́ ojú ẹ nínú yàrá ẹ lókè ni ìyá Mohbad ti ń sọ̀rọ̀ yìí lórí bẹ́ẹ̀dì ni mo jókòó sí tí wọn náà jókòó sí kí tó ló yá dìde. Gbogbo yín ẹ ń bi mí pé kí ló ṣẹlẹ̀ tí mo fi sọ pé tí Wùmí ò bá go life fún mi Ògún ló máa pàwọ́ àti Wùmí jókòó Tádé. Tí Wùmí ò bá wá sí life fún mi Ògún ló máa pàwọ́ àti Wùmí jókòó Tádé. Àwọn èèyàn ń bi mí pé kí ló dé tí mo fi ní kí Wùmí kúnlẹ̀ bẹ̀yẹ ọkọ ẹ̀ mo ń bọ̀ mi tíde ṣebí mi náà bímọ àbí mi bímọ ni ó fojú ọmọ obìnrin yẹn ráre ni lẹ́sìn gbogbo wọn àdúrà tàdúrà bá mu bí ọwọ́ tẹ lásán wàhálà ṣẹlẹ̀ èpè ló. Kábíyèsí rẹ Ọlọ́run ayérayé arúgbó ọjọ́ Ọlọ́run àgbàlagbà o ìwọ lọba tí kò ní pẹ̀kun ọba láéláé. Kábíyèsí rẹ Ọlọ́run ayérayé kábíyèsí rẹ Ọlọ́run ayérayé o mo ní kábíyèsí rẹ Ọlọ́run ayérayé arúgbó ọjọ́ Ọlọ́run àgbàlagbò ẹ̀yin lọba tí kò ní pẹ̀kun ọba láéláé kábíyèsí rẹ Ọlọ́run ayérayé kábíyèsí rẹ Ọlọ́run títóbi rẹ Elédùmarè. Tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa tó bá gbọ́ nǹkan tí arábìnrin yìí wí ó ní tí àdúrà bá mu omi
èpè ńláńlá ni Wùmí á fún àdúrà. Olórí burúkú mọ́ sàǹfààní tí ìwọ ní blackmail kò ní yẹ mọ́relé kó lọ kú sínú sálángá máa róòlù bẹ́ẹ̀. Double tap your screen, love and like. Ó ní fọwọ́ ẹ̀ gbọ́mọ sí àti jẹ àti mu yín kò ní bọ́ sínú nira. Ogun tí ń ṣí òbí kúrò nílé ọkọ, ogun tí ń ṣí ìyá ọmọ kúrò nínú ilé ọkọ, tí ì jẹ́ kí òbí ó ṣojúṣe rẹ̀ lórí ọmọ rẹ̀, tí ì jẹ́ kí ìyá tàbí bàbá ṣojúṣe lórí ọmọ, ogun yìí ò ní já ọ. Tó bá dẹ̀ tí ń já ọ tó ń jà mí, ọ̀run àṣẹpalẹ̀. Alágbára ayé tó fẹ́ fi iná ọmọ jó ẹ, tó lóun fẹ́ fi ọmọ dá ẹ, lóun fẹ́ fi iṣan ọmọ dìé, ọ̀run máa pa wọ́n nípakúpa. Double tap your screen, love and like and share. Ní mọ sàárì ọmọ nínú ayé. A gbọ́ nígbà tí ìyá Fọláṣadé sọ̀rọ̀ tí ń ṣe àbúrò ìyá Mohbad, ó lo statement kan, ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé Dàrósà àti Wùmí ò rẹ́ nígbà tí Mohbad wà nínú ayé. Definitely Wùmí ẹni tí ò bá ti support ẹ̀ ó máa ń jà ní. Wùmí fúnra rẹ̀ ò láìkì àdúrà, wọ́n ń ṣe ọ̀rẹ́, wọ́n ń ṣe ọ̀rẹ́. Ó ní tí àdúrà bá mú nǹkan rẹ̀ wàhálà ni, tó bá gbé omi sílẹ̀ tí àdúrà bá mú ogun ni. Kì í ṣe pàdúrà ọ̀gbọ̀ abájọ tó fi ní èmi náà pa ẹ́ ìwọlá pa ẹ́ ọwọ́ pálábá wa ó àjọ ṣégi ọlọ́pàá mú yín. Ó ti ń ṣe mí, ara ń kan mí, ọ̀dá ń kan mí o, ara ń kan mí, bó ti ń ṣe yín ló ṣe ń ṣe mí o, ẹ fi mí lé, ara ń kan mí o, àpálá ń bá èmi náà pa ẹ́ ìwọ lọ́pọ̀ ẹ̀gbọ́n mi, èmi náà pa ẹ́ ọlọ́pàá wá mú wa, àpálá ń bá ọwọ́ pálábá yóò wá ségi. Abájọ tó egbórin àpálá ń bá jáde. Wetin be this one like this? Been through many things, many gist to how to fight my peace ìmọ̀lẹ̀. Oh why? Wọ́n ṣe bí ń rí, wọ́n ṣe bí ń gbọ́. Abájọ tó ọmọ ẹgbẹ́ àpálá ń bá èmi náà pa ìwọlá pa tó ẹgbẹ́ àpálá ń bá jáde. Kí ni ìtumọ̀ àpálá ń bá? Àpálá ń bá ìmí yáyẹ ni pé ọwọ́ pálábá àwọn òṣègi. Ó ti ń ṣe mí, ara ń kan mí, ó ti ń kan mí, ó ti ń kan mí, ọjọ́ ti pẹ́ o. Abájọ ara ń kan mí, bó ṣe ń ṣe mí ló ń ṣe ọ́ o. Ẹ̀yin tẹ́ wà níta lórí social media tẹ́ ní mi lára, tẹ́ bú mi, kò lè yé yín o. Bára ṣe ń kan yín lára ń kan mí o, tó ṣe pẹ̀gbọ́n mi lára ń kan mí o, ara ń kan yín, ara ń kan mí o. Ẹ fi mí lé, ara ń kan mí o, ara ń kan yín, ara ń kan mí o. Bó ṣe ń dùn yín ló ń dùn èmi náà o. Ṣùgbọ́n ẹran tó mẹ́rẹ̀ ẹ̀jẹ̀ ló jẹ́ kí gbẹ̀gìrì ó sàn o, wọ́n ti ká mi lọ́wọ́ kò ní o. Ṣùgbọ́n òun ló pa, èmi náà pa, àpálá ń bá ọwọ́ wa wá ṣégi ọlọ́pàá wa kó wa. Àpálá ń bá àbẹ̀wò tún ní àpálá ń bá. Èwo làmí lá pa, èwo lá pa, èmi lá pa ẹ́, àpálá ń bá. Ìyẹn mi pé ìwọ ló pa, èmi náà pa ẹ́, ọwọ́ pálábọ̀ wá wà ségi.